Àdùkẹ́ Èkó ló sọdún lónìí o. Tèwe tàgbà ẹ̀sùn wọn bí ẹ wá bá wa kí gbogbo ọdún o. Mojísọ́lá wá ṣàmọ́dún. MC Blessiner. Àgbẹ̀ lọ́fẹ́ gbòmí ròkun dákun mọ́ ègbòmí ròkun. Àlùkò lọ́fẹ́ gbòmí rọ̀ṣà dákun mọ́ ègbòmí rọ̀ṣà. Mo fẹ́ kó lóríire ìyá alálùbáríkà tọ́dún ẹ̀ pé ní. Gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá ìlọ́dún ìyá mi alálùbáríkà Alhaja Amdalat Mojísọ́lá ọmọlẹ́wà Àdùkẹ́ máa wọlé mọ́ra bá ìyá olóríire ìyá alálùbáríkà akónimọ́ra bí ẹbí ẹni tiwa tẹwà níbi ń dá gbogbo èèyàn lọ́rùn ò ní ṣe tí ò ní ṣe tẹ́lọ́lù Olódùmarè ọba agbami ayé ò ní gbé ọ lọ yára sàmí ògbé tó àmì mi orí ò ní jẹ́ ọwọ́ sọ àbúrò rẹ lọ́lọ́ ọlọ́run ọba ò sì ní fi gbogbo ara ṣàkó màá rí màá ra kì í jẹ́ kébi ọ̀pẹ̀ kánná ebi ò ní pa ọ́ ò ní ráre alẹ́ yára sàmì àdúrà owó yeye Tìjání Ọláìtàn Abdulhamid o ìyá Afọlábí Àyìndé Ibrahim ìyá Muhammed Ọlákúnlé Àlàbí máa wọlé mọ́ra bá ìyá Ọlátúnjí Ridwan Àkànbí last born ìfánú ìyanu òjèrè kọ̀ wá síbò tí lè pẹ́lẹ́ ayé tó o ní tanáwó sàárè àwọn ọmọ rẹ àtẹ̀yẹ tí ń gbé l'Àbújá ní Nàìjíríà àtàwọn tí ń gbé lókè òkun gbogbo wọn pátápátá ikú ò ní kánjú pa wọn ó jèrè wọn ó fèrè jẹ̀kọ lọ́lọ́ ọlọ́run ọba ìyá ọlọ́jọ́ bí aláṣẹ Amdila Ventures òyìnbó ní drinks òyìnbó ní wine ní pálípálí kátọ̀kátọ̀ ìlà ń ta wáìnì lọ́dọ̀ tiwa ìnáwó wo lẹ fẹ́ ṣe tẹ́ ẹ nílò drinks pẹ̀lú wáìnì lóríṣiríṣi tówó rẹ̀ ọ̀gá jara lọ ẹ mọ́ yàsọ́ fẹ́ mọ́ yàsọ́ sí rárá ọ̀dọ̀ Amdila Ventures ní kẹ́ ẹ mọ́ bọ̀ tààrà Naija 2 ní trade fair la wà nílùú Èkó ojúlówó lọ́jà tẹ́ ẹ bá rà lọ́dọ̀ tiwa kódà ẹ̀dínwó tún ní gbogbo èèyàn tó ń rajà níbẹ̀ ló lè ròyìn ìyá ọlọ́jọ́ bí o sí òkú àdúró tí gbogbo ògbà mi mo mọ̀ọ́re torí bá a bá ṣe ni lóore bá a bá dúpẹ́ bí ọlọ́ṣà kẹrù ẹni lọ ni mo dúpẹ́ gidi ìyá alálùbáríkà ó kú ìtọ́jú mi àṣẹ̀ṣẹ̀jọ bẹ̀rẹ̀ ni ikú ọ̀wá níyàwá lọ́lọ́ Olódùmarè yára sàmẹ́ ìyá olóríire kí ni mo fẹ́ jẹ tí mo fẹ́ fi gbàgbé ọjọ́ òbí rẹ ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá ọjọ́ ńlá ńlọ jẹ́ kí ní ṣe tá a wà níbọ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá òkè ìyá ọlọ́jọ́ òbí òǹlẹ́ o Àdùkẹ́ Èkó ọmọ ajífẹ́rúkẹ́ ọmọ ọlọ́rà máa ń lè ọmọ ojúgbèlé ojú yẹn gba ọkọ èkùrù lọ́wọ́lé ajá ẹ̀yìn orílé wá ìgbà tájà ẹ̀yìn orílé wá kí lẹ́ẹ̀ fi dẹ̀gbẹ́ ọ̀la ìrè ní mògún nìyí ọmọ àyòyọ̀ ọmọ alágbẹ̀dẹ mọ̀ọ́rọ̀ nífìwú ni ajíbóńdé mọ̀ ògo òkò gbogbo lé àlàkẹ́ ọmọ àtìdíbòbìnrin jàdénú ajíbọ̀rọ̀ ọba àgbàjà òkòrèsé ní ọmọ wòírà lọ́jà kẹ́ ẹ mọ́ bá ẹrúkẹ́rú ní í ṣe lala lẹ́nu òkòrèsé ọmọ wòírà lọ́jà kẹ́ ẹ mọ́ bá ràgbákígbá ìgbàkígbá ní kẹ̀kẹ́ sọ nínú oko bẹ́ẹ̀ bá rìnrìn ìyàtẹ́ kẹsẹ̀ wọ̀lú tán ìgbàkígbá lọ́mọ aráyé fi bomi fún yín mu oko pẹ̀lú rẹ̀ wọ́ ọmọ ajẹ́bí ọ̀rọ̀ máa yọ ṣẹ̀ṣẹ̀ òkò mú ní ọmọ tẹ́mi ilẹ̀ wọn ọ̀bá torí ẹni wá ohun tí mo bá wá ó ju torí ẹni lọ Alhaja Amdalat o ìwọ náà ni ìwọ ni pélépo pọ́n ẹ̀sùn àdẹ̀ní ọmọ àsùnbọ̀ òrùn là ọmọ ẹlẹ́rù oko ọdẹ ìdí àgbẹ̀dẹ ọmọ doyin owó yín ní ọmọ doyin owó yín ní ẹ̀yin náà ní ẹ̀yin ní pélépo pọ́n ọmọ epo rẹ́gẹ́dẹ́ ojú omi rọmìnì àkújóyè àrẹ̀sà àjèjì ojú ti lálọ̀ ọmọ gbódúdú etí ẹ̀ gbọ́rọ̀ ṣèníṣẹ́pọ̀ níbi rẹ̀ sànú bọ́ọ̀lù òkúpo ní yamọ̀dẹ́là àjèjì ará àrẹ̀sà òdìmọ̀ ní ẹmọ́tẹ́wà lọ́pọ̀ mọ́ ọmọ ní ojogún ẹwà lọ́dọ̀ ọba bẹ́ẹ̀ yín iná yín sùn á máa kọ iná yín sùn á máa bo ìgbòdìjọ́ kẹrìndínlógún gbẹlẹ́njà labóyún nù mọ́dẹ ìdí òdì ará àrẹ̀sà dúdú lẹ́gbọ̀n pupa làbúrò ìjọ ojú fún dúdú ńlọ́wọ́ ẹmọ fún pupa ọmọ bú owó nìyí ọmọ àgbọ̀n gbẹ
bí n bá kí ọ títí máa kí ọ wọ̀ lọ́rin lọ Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀ tí ń jẹ mọ́rinlé wá sàún lọ́tún amóyọ̀ lọ́sì akẹ́wùpẹ̀rù nìyí ọmọ àtàdúrà gbọ́rẹ ọmọ ajífi kálámù dámọ́lẹ́kùn àríṣe kándúkándú wà lájà ń dà láti àdùkẹ́ ọmọlẹ́wà o bí n bá ní wọ́n kí ọ̀hún wulẹ̀ sọ lẹ́nu náà ni ó jèrè ebó ti mọ̀ pé mi ni ẹyẹ méjì ìjà sára rárá MC Blessiner náà ni ó jèbèrè ni mo gé tantan pé òní tètè kú lágbára lọ́wọ́ bàbá òkè àjọ péjú sọdún èyí ni àjọṣe tẹ̀.